ẹ̀yin tèmi a kú dédé wòyí a kú dédé àsìkò yìí báyìí la ṣe rí Lege Miami ètò wá fún gbogbo ọmọ káàárọ̀ oòjíire ní ìkìlọ̀ pàtàkì. Ó ní òun ò fẹ́ rí ọmọ Yorùbá kankan lórí live show òun mọ́. Ẹ̀yin èèyàn, ó ní gbogbo àwọn ọmọ Yorùbá èyí tí wọ́n bá wà ní Nàìjíríà, ó ní èyí tí wọ́n ń wọ́kọ ni àbí tí wọ́n ń wáya, ó lóun ò fẹ́ rí wọn lórí live show òun mọ́. Ó láwọn Yíbò àbáwọn Haúsá ó lòun fẹ́ máa rí lórí live show òun torí pé òun rí pé àwọn ọmọ Yorùbá àwọn ni wọ́n fẹ́ ba iṣẹ́ jẹ́ mọ́ òun lọ́wọ́. Ó láwọn ni wọ́n ń da show òun rú ní gbogbo ìgbà. Ó ní fúdí èyí àwọn ọmọ Yorùbá ó ti di èèwọ̀ fún wọn láti wá sí orí show òun. Ó láwọn ọmọ Yorùbá tóun lè fàyè gbà ó ní àwọn tó bá wà ní diaspora. Ó láwọn nìkan ṣó àwọn ni wọ́n lè wá. Ẹ̀yin èèyàn, àbẹ́ẹ̀rí wípé ó lẹ́tìkẹ́ ó lágbára ó gbẹnu tán látẹnu Lege Miami. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Lege Miami. Gbogbo ń tẹ́yìn náà bá rò lórí ọ̀rọ̀ yìí ẹ fi dáhùn yín ẹ fi sí orí comment section. Ire o. All Yoruba singles, you are banned. All Yoruba singles, you are banned. It's only Igbos and Hausa they have access to call my live video, except only Yoruba that live in abroad that can call me. If you are living in Nigeria, you are Yorubas, don't come to my life. We later get to know that it's Yorubas that scatter my life, that scatter my life matchmaking. All Yorubas in Nigeria, you are banned. So, program start by 11:30 p.m. on TikTok today. Yes, Lege Miami, I said this and I stand on it. Tó bá jẹ́ pé Yorùbá lórúkọ ẹ, máa ń sọ jẹ́ sọ Yorùbá kó bá dà pé mo sọ Ìgbò ò gbọ́. Tó bá pé Yorùbá lórúkọ ẹ, Yorùbá ni mọ́mí ẹ, Yorùbá ń dádì ẹ, àgbàlagbà ní single mother ní Nàìjíríà yìí ló ń gbé. Tó bá bí ẹyẹ, ìwọ pè. All Igbos, my people, when it comes to political stuff, I go for Yorubas. When it comes to singles matchmaking stuff, I go for Igbo and Hausa. Thank you. Agbala Darasi. Any call.